Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa abala ibi tí a ti máa ń compare Yorùbá actor méjì òun la wà báyìí. Lónìí a ó máa compare Ọdúnladé Adékọ́lá àti Fẹ́mi Adébáyọ̀. Ta ni ẹ rò pé ó mọ̀ act jù? Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbádùn ètò náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Abala ibi tá a ti máa compare Fẹ́mi Adébáyọ̀ àti Ọdúnladé Adékọ́lá la wà báyìí. Mo lérò pé gbogbo yín mọ àwọn méjèèjì bí wọ́n ṣe gbilẹ̀ tó nínú Yorùbá movie industry. Àwọn méjèèjì ni wọ́n ti ní àwọ́ọ̀dù tó pọ̀ rẹ́kẹrẹ̀kẹ nílẹ̀, ṣùgbọ́n ó sí èèyàn kan tó sì mọ̀ act jù nínú àwọn méjèèjì. A ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú Ọdúnladé Adékọ́lá. Ọdún tí Ọdúnladé Adékọ́lá tó bẹ̀rẹ̀ sí ní act fíìmù ní 1996, ṣùgbọ́n everybody mọ̀ ní ọdún 2003. Lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀ ọ́ tán ni ó wá play lead role nínú fíìmù tó ń pè ní Àṣírí Gómìnà. Látìgbà yẹn ò ní Ọdúnladé Adékọ́lá ó ti gbilẹ̀ sí Yorùbá movie industry tó jẹ́ pé kò dẹ̀ lọ mọ́, kò padà kú mọ́. A ó máa tẹ̀síwájú bí a ṣe máa sọ̀rọ̀ nípa Fẹ́mi Adébáyọ̀. Fẹ́mi Adébáyọ̀ ó bẹ̀rẹ̀ acting ní ọdún 1985. Lẹ́yìn ìgbà náà ni ó jẹ́ pé ó wá feature nínú fíìmù bàbá rẹ̀ Ogun Ayé. Lẹ́yìn ìgbà náà Fẹ́mi Adébáyọ̀ ó ti gba àwọ́ọ̀dù Best Yorùbá Actor lẹ́ẹ̀mẹ́rin. Ẹ̀ẹ̀mẹ́rin ni Fẹ́mi Adébáyọ̀ ó ti gba Best Yorùbá Actor nínú Yorùbá movie industry. Ta ni ẹ rò pé ó mọ̀ act jù nínú àwọn méjèèjì? Èèyàn tẹ́ bá rò pé ó mọ̀ act jù nínú àwọn méjèèjì, ẹ tẹ orúkọ èèyàn yẹn sí comment section. Ìjẹ́ Fẹ́mi Adébáyọ̀ ni tàbí Ọdúnladé Adékọ́lá? Èèyàn tó bá jẹ́ náà àwọn méjèèjì, ẹ tẹ orúkọ rẹ̀ sí comment section. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire o, ó tún dìgbà míì, ọjọ́ rí. Ẹ má gbàgbé láti tẹ subscribe button.